kẹsà wa àti àwọn àti state government lórí constitution àti election torí ẹ̀ la ṣe wá constitution yẹn wọ́n bá wọ́ gidi àwọn òtẹ̀lé tiwa and 2023 no election even Ekiti state no election. Kí wá ní àbájáde ẹjọ́ náà ní àárọ̀? Wọ́n sọ pé ó di 11th of May 2022 ọlọ́run á ṣe mi wá dùbà yẹn. Àmọ́ wọ́n lè wá ní fún àwọn ọmọ Yorùbá nílé lóko lọ́nà àti lórí ẹ̀kọ́. Àmọ̀ràn tí mo ní fún wọn ni pé ẹ jẹ́ kí gbogbo wa ní sùúrù. Ọlọ́run ti gba ògo fún wa, ó ti gba Yorùbá nation fún wa. Nǹkan tí ì fi lé wa lọ́wọ́ ni, ó lè wọ́n kọ́ máa fi lé wa lọ́wọ́ láìpẹ́ láì jìnnà. So máa rọ gbogbo àwọn tájọ jẹ́ ọmọ Yorùbá nation, àwọn ọmọlúàbí Yorùbá, àwọn ọmọ Yorùbá gidi tó ṣe pé wọ́n mọ nǹkan tó ń lọ. Màá rọ̀ wọ́n pé kán jẹ́ ká ní sùúrù, kán jẹ́ ká ní sùúrù, mọ̀ pé lágbára Ọlọ́run dídùn lọ́sọ̀ọ̀sẹ̀.